Wọ́n ti pe àkíyèsí ikọ̀ Honourable Prince Olaide Akinremi tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jagaban tí ń ṣe aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Ariwa Ibadan nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá lórí fọ́tò kan tó ń jà rìnrìn káàkiri níbi tí wọ́n ti gbé fọ́tò Honourable Prince Olaide Akinremi Jagaban sí ibi bíríìjì ẹlẹ́sẹ̀ kan eléyìí tó lu Aláró àti Ìdí tó papọ̀ lágbègbè Sango ní ìjọba ìbílẹ̀ Ariwa Ibadan nípínlẹ̀ Ọ̀yọ́. Láti lo àkókò yìí fi sọ fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé bíríìjì ẹlẹ́sẹ̀ náà kì í ṣe lára àwọn àkàìmọye àkànṣe iṣẹ́ tí Honourable Olaide Akinremi tó ti gbé ṣe o. Àmọ́ níṣe ni Honourable Olaide Akinremi fún àwọn tó jẹ́ ará agbègbè náà ní owó láti lọ gbọ́ bùkátà bíríìjì náà. Àìmọye ọdún ni àwọn èèyàn agbègbè Aláró àti Ìdítò ni wọ́n ti ń pòǹgbẹ fún títún bíríìjì ẹlẹ́sẹ̀ náà ṣe, eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn adarí ikọ̀ ìjọba ìbílẹ̀ Ibadan North tí wọ́n kọ̀ láti bójútó. Eléyìí ni àwọn àgbààgbà ní agbègbè ọ̀hún tí ṣe kàn sí Honourable Olaide Akinremi láti ràn wọ́n lọ́wọ́, eléyìí tó sì fún wọn ní owó tí wọ́n béèrè fún láti lọ ṣe bíríìjì ẹlẹ́sẹ̀ náà látọwọ́ àwọn ará agbègbè ọ̀hún láti lè jẹ́ lílò fún àwọn èèyàn tó wà níbẹ̀. Àwọn agbègbè náà eléyìí tí wọ́n wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Honourable Prince Olaide Akinremi fún ìrànlọ́wọ́ owó láti tún bíríìjì ẹlẹ́sẹ̀ náà ṣe ni wọ́n fi gbé fọ́tò eléyìí tó jẹ́ ti Honourable Akinremi síbẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Honourable Akinremi fún yíyanjú ìṣòro eléyìí tó ń bá wọn fínra tipẹ́tipẹ́ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ikọ̀ adarí ìjọba ìbílẹ̀ Ìbàdàn náà tí kọ̀ láti bá wọn mójútó. Bákan náà ẹ̀wẹ̀, Honourable Olaide Akinremi kò tí ì dásẹ̀ tẹ ibi tí bíríìjì náà wà tàbí yóò tiẹ̀ wá sọ pé òun fẹ́ ṣí bíríìjì náà lẹ́yìn tí àwọn ará agbègbè ọ̀hún ti tún ṣe. Sí ìyàlẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ tí Honourable Olaide Akinremi ti dá sí lẹ́kùn ìdìbò náà eléyìí tó ti ń fowó rẹ̀ gbọ́ bùkátà láti iye ọdún yìí wá níbi tí àwọn tó jẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn olùdarí ikọ̀ ìjọba ìbílẹ̀ Ìbàdàn náà ti kọ̀ láti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe fún àwọn èèyàn ìjọba ìbílẹ̀ náà. Fún àpẹẹrẹ, agbègbè Adúlójú tí àwọn èèyàn tó wà níbẹ̀ sì ń pòǹgbẹ fún transformer láti ọdún yìí wá, gbà bẹ́ẹ̀ làwọn ọ̀daràn máa ń fi àkókò òkùnkùn láti máa fi ṣe wọ́n lọ́ṣẹ́ ni wọ́n kọ ìwé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìbílẹ̀ Ibadan North lórí ohun tí ó ń dà wọ́n láàmú náà, àmọ́ tí wọn ò rí ìrànwọ́ tàbí àánú kankan gbà. Èyí ló mú wọn kàn sí Honourable Prince Olaide Akinremi Jagaban láti ràn wọ́n lọ́wọ́, tó sì dáhùn sí ìpè wọn tó sì dá sí ọ̀rọ̀ náà. Ní nǹkan ọ̀sẹ̀ kan sẹ́yìn ló ṣàbẹ̀wò síbẹ̀, ó sì tún ràn wọ́n lọ́wọ́ láti fi owó sílẹ̀ gbọ́ bùkátà títúnṣe transformer amúnáwá náà tó fi mọ́ kíkọ́ géètì àbáwọlé sí agbègbè ọ̀hún eléyìí tó yẹ kí àwọn ará agbègbè náà ṣe kí wọ́n lè fi dáàbò bo àwọn èèyàn tó wà ńbẹ̀. Honourable Prince Olaide Akinremi ló ti ní ìfarajìn bítíbitì mílíọ̀nù náírà láti àsùnwọ̀n ara tiẹ̀ láti tún àwọn transformer amúnáwá tó bàjẹ́ ṣe, gbígbẹ́ borehole àti kànga tó fi mọ́ àwọn ohun èlò míì lágbègbè gbogbo ní ìjọba ìbílẹ̀ Ariwa Ibadan, Ibadan North láàárín àkókò péréte. Honourable Prince Olaide Akinremi Jagaban ló ti ní ìfarajìn bítíbitì mílíọ̀nù náírà láti inú àsùnwọ̀n tara tiẹ̀ láti ṣàtúnṣe àwọn transformer amúnáwá eléyìí tí ó ti bàjẹ́, gbígbẹ́ borehole àti kànga tó fi mọ́ àwọn ohun èlò míì yíká agbègbè gbogbo ìjọba ìbílẹ̀ Ariwa Ibadan, Ibadan North láàárín àkókò péréte. Eléyìí tí ó sì jẹ́ pé gbogbo àwọn ètò ìdásí yìí ni ò sí lára àwọn àkànṣe iṣẹ́ eléyìí tó gbé ṣe. Àwọn tó jẹ́ àwọn ará agbègbè wọ̀nyí ni wọ́n ti kàn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ tí wọ́n kọ̀ láti dáhùn sí ìbéèrè wọn. Àmọ́ ó jẹ́ ohun tí ò dùn mọ́ni nínú wípé àwọn tí wọ́n jẹ́ alátẹ̀lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìbílẹ̀ Ibadan North ni wọ́n ń wá gbogbo ọ̀nà láti fi daṣọ bo àìṣedéédéé wọn tí wọ́n sì fẹ́ mọ̀ ṣe yẹ̀gẹ̀rẹ̀ àwọn èèyàn agbègbè Aláró àti Ìdítò fún bíríìjì ẹlẹ́sẹ̀ eléyìí tí wọ́n ṣe náà, àmọ́ tí wọ́n kọ̀ láti nawọ́ ìrànwọ́ kankan sí àwọn agbègbè náà láti ọdún yìí wá. Fún ìdí eléyìí, Honourable Prince Olaide Akinremi Jagaban ló wá ń ta ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lóde lọ́wọ́ báyìí àti àwọn adarí ikọ̀ ìjọba ìbílẹ̀ Ariwa Ibadan láyà
láti mú ìtọ́jú àwọn èèyàn lọ́kùnkúndùn. Bákan náà ẹ̀wẹ̀, Ọ̀nàrẹ́bù Akinremi ló ti ń ṣèrànwọ́ látìgbà yìí wá láti mú àdínkù dé bá àlàfo tó wà láàárín tí àwọn èèyàn agbègbè náà tí wọ́n ti ń fojú winá. Ọ̀nàrẹ́bù Olaide Akinremi ló ń fọwọ́ gbáyà pé nínú gbogbo àwọn tó jẹ́ ọmọlé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ti lálẹ̀ lápá nípasẹ̀ píparí àwọn àkànṣe iṣẹ́ lóríṣiríṣi àti àwọn ohun èlò lọ́tùn-ún lósì tó fi mọ́ ohun èlò eléyìí tó jẹ́ ìgbáyégbádùn fún àwọn èèyàn tó fi mọ́ ètò ìrónilágbára tàgbàtọ̀dọ́ lẹ́kùn ìdìbò àpapọ̀ Ariwa Ibadan, Ibadan North Federal Constituency ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀nàrẹ́bù Olaide Akinremi ló tún ti ṣe atọ́nà iṣẹ́ fún ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde tó fi mọ́ pípèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àti ohun ìkàwé láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama eléyìí tí ìjọba tó wà lóde yìí máa ń takò lọ́pọ̀lọpọ̀ ìgbà, àmọ́ wọ́n sì tún kọ̀ láti ṣe ohun tó yẹ fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀nàrẹ́bù Olaide Akinremi Jagaban ló jẹ́ aṣòfin tó dá yàtọ̀ nínú gbogbo àwọn aṣòfin eléyìí tọ́wọ́jà rẹ̀ dé ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn tó ń ṣojú lẹ́kùn ìdìbò rẹ̀. Àwọn ọ̀rọ̀ àsọjẹ eléyìí tí àwọn olóṣèlú tàbí àwọn alátìlẹ́yìn àwọn olóṣèlú ń gbé jáde láti lè jẹ́ kí àwọn èèyàn kan máa fẹ́ kórìíra Honourable Prince Olaide Akinremi Jagaban ló jẹ́ pé lórí asán ni, tí wọ́n sì ti ṣetán láti tún padà dìbò fún un nínú ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023. Àtẹ̀jáde ọ̀hún ló jẹ́ bíbuwọ́lù látọwọ́ ọ̀gbẹ́ni Michael Adégbùyì tí ń ṣe olùrànlọ́wọ́ lórí ìròyìn àti ìpolongo Honourable Prince Olaide Akinremi Jagaban.